Èèyàn lè wò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni abayín gbogbo lè ń kọ gist tí. Bí a ṣe gbọ́ Olórí Temitope wọ́n lọ sí ọ̀dọ̀ Queen Naomi àti màmá wọn láti lọ bẹ̀ wọ́n. Lọ pẹ̀lú màmá wọn lọ sí Akure láti lọ rí Queen Naomi lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ní ọjọ́sí pẹ̀lú cousin àǹtí Wahé. Ẹ jẹ́ ká jọ wọnú gist tẹ̀ní. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? A máa ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún máa ń sọ nítorí pé fún àwọn àǹfààní àwọn èèyàn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì, ẹ̀yin ará ilé. Bí a ṣe gbọ́ a máa ń ṣe advertisement ní orí channel yìí ní ọlọ́kan òjọ̀kan. ẹ kàn sí wa ní masholagistv@gmail.com lẹ́ẹ̀kan sí masholagistv@gmail.com. a ti gba àwọn advertisement lóríṣiríṣi ṣùgbọ́n ní ìparí oṣù yìí la máa mú gbogbo ẹ̀ wá fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́. ẹ̀yin èèyàn lé ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Ó ṣe pàtàkì fún channel yìí kẹ̀dẹ̀ fún wa ní thumbs up lórí àwọn videos wa kí a bá lè mọ̀ pé ẹ̀ ń gbádùn wọn. ẹ̀yin ènìyàn lé Olórí Temitope wọ́n lọ sí Àkúrẹ́ allegedly pẹ̀lú màmá wọn láti lọ bá Queen Naomi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ cousin Sisi Wahé tí ó ṣẹlẹ̀ nínú palace àti lórí ọ̀rọ̀ èyí tí ó ṣẹlẹ̀ nípa Ashley cousin èyí tí a gbọ́ wípé ó jẹ́ PA wọn tó jẹ́ pé gbogbo nǹkan tí Olórí Temitope ń sọ fún láì ṣe pé bóyá wọ́n mọ̀ọ́mọ̀ ń rojọ́ tó jẹ́ pé wọ́n kàn fi gbàdúrà bí a ṣe gbọ́ ni o. wọ́n ní gbogbo ẹ̀ ló lọ ń sọ fún àǹtí Wahé. wọ́n ní ó dẹ̀ ń get back sí àǹtí Wahé náà bí a ṣe gbọ́ allegedly ni. Recently la gbọ́ wípé wọ́n jẹ́ kí Olórí Temitope wọ Royal Mansion ní Lekki èyí tó jẹ́ pé wọ́n padà lọ bá Queen Naomi sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ní bàbá kábíyèsí bínú sí wọn àti Princess Tiola wípé kò yẹ kí wọ́n gbà kí Olórí Temitope kó wọbẹ̀. ìgbà tí secret ọ̀rọ̀ pé oyún kò ṣe oyún tí kábíyèsí gbọ́ ó dùn kábíyèsí gan. kábíyèsí dẹ̀ ní pé kí Olórí Temitope kí wọ́n stay away lọ́dọ̀ ìyàwó àwọn àti ọmọ wọn wípé àwọn ò trust wọn. èyí bà Olórí Temitope jẹ́ nínú. ìtorí ẹ̀ ni Olórí Temitope ṣe gbé màmá wọn lọ sí Àkúrẹ́ láti lọ bá Queen Naomi sọ̀rọ̀. Olórí Temitope ní àwọn ò ní inú burúkú sí Queen Naomi o wípé àwọn ò rí inú burúkú sí Queen Naomi pé gbogbo nǹkan táwọn ń ṣe ó ní kí gbogbo nǹkan dá láàrin Queen Naomi àti kábíyèsí kí ọmọ wọn lè padà wọnú palace àti àwọn náà. bí a ṣe gbọ́ allegedly wọ́n ní ṣe ni cousin àǹtí Wahé wọ́n ní ó lọ sọ fún Sisi Wahé wípé Queen Naomi wípé wọ́n lose pregnancy. wọ́n nígbà tí wọ́n lose oyún wọ́n nígbà tí kábíyèsí gbọ́ ọ̀rọ̀ yẹn wọ́n nínú kábíyèsí bàjẹ́. wọ́n ní wọ́n mọ̀ pé àti ọ̀dọ̀ Olórí Temitope ni ọ̀rọ̀ yẹn ti jáde. wọ́n nítorí pàmò nìkan náà wà ń bẹ̀ nígbà tí kábíyèsí ń bá Queen Naomi sọ̀rọ̀. ẹlẹ́ẹ̀kejì ni fund tí kábíyèsí transfer sí Queen Naomi nígbà tí wọ́n lọ sí Singapore. wọ́n ní Olórí Temitope àti Dr. Elizabeth nìkan ni wọ́n sọ fún wípé ńgbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yẹn tó jáde wọ́n ní ẹnu Sisi Wahé ni wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yẹn wípé ó ní kí kábíyèsí ra mọ́tò fún un. wọ́n nígbà kábíyèsí dẹ̀ láwọn ò lówó. wọ́n ní bí ó ṣe ní tó bá jẹ́ Queen Naomi ni kábíyèsí máa ṣe gbogbo ẹ̀ fún wọn pé ṣe bí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì $10,000 kan sí Queen Naomi ni wípé kí ló dé tó yẹ pé kábíyèsí wọn ò ní ṣe àìfẹ́ wọn déédéé fún àwọn. wọ́n ló rojọ́ ilẹ̀kùn. so wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ní Olórí Temitope àwọn ni wọ́n mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ìpè ìtorí ẹ̀ ní kábíyèsí fi ní kán stay away lọ́dọ̀ ìyàwó àwọn àtọmọ wọn nítorí pé ó fẹ́ fi hàn pé Olórí Temitope wọ́n ń ṣekú wọ́n ń ṣẹyẹ bí a ṣe gbọ́ allegedly o. lóòótọ́ láti ìgbà tí Queen Naomi tí àwọn àti kábíyèsí ti ní gbọ́nmi sí omi òkè òkun wọ́n ní
Olori Temitope ń sọ́pọ̀tì Queen Naomi àárí nǹkan burúkú nípa Olori Temitope rí even gbọ́ngbà tán nìkan lọ ra lé àwọn nìkan ni wọ́n kọ́kọ́ lọ ra lé àwọn nìkan ni wọ́n kọ́kọ́ lọ ra lé nínú àwọn olórí yìí gbogbo nǹkan tí kábíyèsí bá dẹ̀ ń sọ ni wọ́n ń ṣe wọn kò rọ̀ sí kábíyèsí lẹ́nu ṣùgbọ́n kàyéfì ló jẹ́ nígbà tí a gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ Queen Naomi yìí tó ń jáde síta ìtorí ẹ̀ ni wọ́n fi lọ sí Akure láti lọ bá Queen Naomi àti màmá Queen Naomi sọ̀rọ̀ pé kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí wípé Olori Temitope ò ní inú burúkú sí Queen Naomi pé rere àti ìdùnnú bí Queen Naomi ṣe máa padà wá sí inú palace ni Olori Temitope wà after ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ ni à ń polówó ọjà fún collection center store @gmail.com ẹ kàn sí wọn tí ẹ bá fẹ́ ra gold tẹ́ bá fẹ́ ra bàtà Italian shoe wọ́n tún ta Italian bags fún àwọn obìnrin ẹ kàn sí wọn ní collectioncenterstore@gmail.com ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ àmín ẹ̀yin èèyàn tó ń gbọ́ mi mo dúpẹ́ púpọ̀ fún àdúrótì yín lórí channel yìí òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o kẹ́ ẹ dẹ̀ subscribe please share this video like and subscribe God bless you all.